dúpẹ́ fún ọlọ́run ọba elédùmarè ọba tó láyé, kábíyèsí ọlọ́run, ọba mi òkè, ọba tó jẹ́ pé òun ló ti ń bẹ kí gbogbo ayé tó máa bẹ. Elédùmarè ọba àjíkí, ọba àjíkẹ́, ọba tó jẹ́ pé òun ló mọ tó pamọ́ àti tó hàn. Mo máa dúpẹ́ fún ọba mi, ọba elédùmarè ọba tó láyé, ọlọ́run ọba tó gbọ̀ngbọ́n tó jẹ́ pé òun náà ló máa bẹ nígbà tí ò tún ní sáyé mọ́. Kábíyèsí ọlọ́run. Mo kí wa lọ́pọ̀lọpọ̀, mo fi ààyè tí gbogbo wa wà pátápátá mo fi ń kí wa. Bẹ́ẹ̀ ni, èmi ọmọ yín náà ni orí adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń kún mi. Ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé, ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó kàn. Mo kí gbogbo wa lọ́pọ̀lọpọ̀, ọba mi tó láyé, mo fi ń kí gbogbo wa. Mo fi orí adé, mo fi ń kí gbogbo wa. Mo fi ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ayé, mo fi ń kí wa. Mo fi ọlọ́run ọba mi, ọba tó jẹ́ pé òun ló lókè tó nílẹ̀, mo fi kí wa. Ọlọ́run ọba náà ni kò ní jẹ́ kí gbogbo wa ṣubú nígbà kankan. Tẹ́ bá wojú mi díẹ̀ ẹ rí pé ó tẹra bọ̀. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ọpẹ́ náà ni fún ọba ọlọ́run ọba náà. Kí ló dé tí mi ò ní dúpẹ́ fún? A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé òun náà ni. Mo kẹ́yìn bàbá mi, nẹ́tíwọ̀kì ẹ ló ṣe ségesège. Bẹ́ẹ̀ ni, mo kí yín púpọ̀. Orílẹ̀-èdè Yorùbá kò sí fàsẹ́yìn. Àkọ́kọ́ mẹ́ẹ̀ máa kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá. Ẹ̀yin má jẹ́ kó bàjẹ́, ẹ̀yin á dúró tì ní. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá mi kọ̀ọ̀kan náà. Mo dúpẹ́ lọ́wọ́ Masbi, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ púpọ̀. Aládùútì, ẹni tí ò jẹ́ kí aṣọ bọ́ léjìká. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ìyá mi pàtàkì. Ìyá tí ò fẹ́ kí ọmọ ṣubú, ìyá tí ò fẹ́ kí àṣírí ẹni tú síta. Mo kí Ìyídára plus, mo kí wọn lọ́pọ̀lọpọ̀. Ìyá aláàánú nígbà tí nǹkan fẹ́ rúnjú, wọ́n máa dúró púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Masbi lẹ́ẹ̀kan sí. Ìyídára àṣírí òní tú. Mo á dúpẹ́ lọ́wọ́ gbogbo fáàsì yín pátápátá. Ìyídára kò wé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ó yẹ kí n ti ṣèdúpẹ́ ìdúpẹ́ bọ̀, ó rẹ̀ mí. Nígbà mo láwọn àsìkò kan tí mo ti fi pariwo nínú platform mi yìí personally, bọ̀ kì í ṣe pé bóyá kò wù àwọn èèyàn láti ṣe fún mi, bọ̀ mo mọ̀ pé ó ní one or two things tí ò fi rí bẹ́ẹ̀. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn nǹkan náà tí wọ́n wà ní platform mi. Mo dúpẹ́ lọ́wọ́ Mrs. Dada, bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Mrs. Fúnkẹ́, bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi kan, ìyá mi Mrs. Comfort, mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Òòṣà ńlá TV, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn aládùúró tì mí nìyẹn. Mo á dúpẹ́ lọ́wọ́ Ìyídára lẹ́ẹ̀kan sí. Mo dúpẹ́ lọ́wọ́ Mr. Koiki, Ọláyọmí Koiki, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn tí ò jẹ́ kójú tì ní nígbà tó jẹ́ pé ìṣòro lé dé, àwọn ìṣòro tó lágbára ó wọlé gan débi pé wọ́n ti wọlé léyàn lórí, tí wọ́n sáré ní kí n ṣe sáré kú láti ibìkan bọ́ sí ibìkan. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Pẹ̀lú àwọn olólùfẹ́ Ìyídára kò wé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Tẹ́ ẹ̀ jẹ́ kó bàjẹ́ pé mo ṣe ẹ̀rí bí forí pamọ́ sí báyìí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àṣírí gbogbo náwó, àṣírí gbogbo yín ò ní tú. Gbogbo ẹ̀tẹ́ dúró tì mí, níbo nípa wíwò ni, nípa ìdúró tì ní, àṣírí yín ò ní tú.
pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Ọlọ́run ọba láàánú a máa wà pẹ̀lú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tọ́ orí adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV, torí nígbà tí mo pè tí mo pariwo nínú platform mi yìí, àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi. Mo dúpẹ́, Ọlọ́run bò ní fẹ̀yìn náà lẹ̀. Kì í ṣe pé gbogbo ẹni tí ò dá ni àbí tí ò pè pé àbáwo ló sì jẹ́ kí lẹ́ni ìṣòro ló dojúkọ tó pọ̀ já. Gbogbo yín náà ló wù àti ṣe ìbọ̀, mo wá dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run bá máa pèsè fún yín, á dẹ̀ máa bá mi ràn yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Ẹ ní ṣubú nígbà kankan, aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ní tó máa mú yín lẹ́mìí, tó máa di pé ó fi ń di nǹkan míì, Ọlọ́run ọba náà kò ní jẹ́ kó wọlé tọ̀ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo wá dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí gbogbo yín fans mi pátápátá, torí tí mo bá jáde tí mo bá sọ̀rọ̀ gbogbo yín náà lẹ́nu pé tó yẹ pé ẹ máa sáré wá wò mí. Tọ́ orílẹ̀-èdè Yorùbá ó ṣe kókó, ó ṣe kókó lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ kẹ́ bá mi tún dúpẹ́ lọ́wọ́ Ìyèdára lẹ́ẹ̀kan sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọ̀sánlá, ẹ dúpẹ́ lọ́wọ́ Masbi, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó dúró tì mí, torí bó bá ṣe lọ bó bá ṣe bọ̀ mo gbọ́dọ̀ jọ kẹ́ ẹ mọ̀ bó ṣe rí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi tí mo wà náà mo dúpẹ́ pé mo ti wábì kan bí ó ṣe tí ì sí kankan nú ẹ̀ bọ̀ àtẹ̀bí àtàrà àti gbébẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tọ́ àkọ́kọ́ ń bẹ̀ ni pé orílẹ̀-èdè Yorùbá kò ní sí fàsẹ́yìn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìrẹ̀wẹ̀sì má jẹ́ kó bá wa. Ó rẹ̀ mí láti bí ọjọ́ mélòó, mo rí pé gbogbo yín ẹ̀ rí mi láti wá sọ ọ̀rọ̀ tí máa sọ láàárọ̀ yìí tí máa jẹ́ kí gbogbo wa mọ̀ ọ̀rọ̀ tó ta kókó tó dẹ̀ tó takò tó rí. Ọ̀rọ̀ jíni ni àti fún mídíà àti fún gbogbo àwọn kan. Àwọn ọ̀rọ̀ kan jẹ́ ń já ìrìn tó milẹ̀ gbùdùgbùdùgbùdù tó lágbára tí mo dẹ̀ mọ̀ pé gbogbo wa pátápátá òun náà la mọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ aládìkún ọmọ ládéládé Aláàfin Ọ̀ládé, adé aládìkún la gbà fáláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ bàbá náà àti lórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n pè ní bẹ́ẹ̀ ni tí ó jẹ́ Ìbà Gani Adams. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà tó ń jà rìnrìn torí ẹ̀ mo mú wá nínú ẹ̀ torí ó tàkòtò àbẹ́ẹ̀rí ó tíkì púpọ̀. Ọ̀rọ̀ tó lágbára ni, àmọ́ àkíyèsí pàtàkì tí máa pé gbogbo àyín àwọn ọ̀dọ́ àti àwa mídíàs láì àkíyèsí ni wípé ẹ jẹ́ ká sìmẹ̀dọ̀ níwọ̀nba. Kìí ṣe pé bóyá kankan, kìí ṣe ìbẹ̀rù àbí kìí ṣe tìjà, kìí ṣe òun gangan ló ń gbé wa ní pé àbí torí bá a ṣe sọ̀rọ̀. No, ẹ máa rántí wípé bí erin méjì bá ń jà nígbó, àwọn koríko bẹ́ẹ̀ wọ́n lè fara gbá. Bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ tó jìnnà dáadáa ni. Mo kí Mr. Abdullahi Bashir Aládé, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ kú àdúró ti gbogbo gbà. Ẹ̀rí pẹ́ rí mi fọ́jọ́ mẹ́ta, tẹ́ bá wojú mi ẹ mọ̀ pé kò sí mo ìgbà drip 4 pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ abẹ́rẹ́. Mo dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ọba àná mo stop drip. Ó ti sì níbi kí n ti wáta àná ni mo stop drip. Ó rẹ̀ mí gan bọ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí mo mọ̀ pé tẹ́ bá wò dáadáa ẹ mọ̀ ó tẹ̀ díẹ̀. Ìbà Gani Adams
àti olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, òun ni mo ti sọ pé ó tàkòtó. Sẹ́rí tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó tìkì ni, ọ̀rọ̀ tó lágbára, ọ̀rọ̀ tó ta kókó ni. Ẹ gbọ́, Yorùbá, àwa tá a jẹ́ Yorùbá, ìbá dáa kẹ́ ẹ jẹ́ ká ṣe làákàyè, kí ẹ jẹ́ ká ronú dáadáa pé bo gangan là ń lọ. Nítorí pé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ìyẹn ò dá wa dúró láti tẹ̀síwájú nínú ìrìn àjò bí orílẹ̀-èdè tá à ń pèpè fún tí ò ṣe ní bàjẹ́, bí a ṣe máa tètè débi tá à ń lọ, bí a ṣe máa tètè ṣe kí ni tá a máa débi tá à ń lọ. Ó ṣe pàtàkì fún wa láti mọ̀, kìí ṣe fún nǹkan kan láti tètè kúrò nínú oko ẹrú. Àwọn bàbá méjèèjì tí wọ́n fa nǹkan kan ó yé wọn, ó dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ àwa yìí náà. Torí ẹ̀ ni mo fi sọ fún gbogbo wa yìí pé ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀. Àwọn ọ̀rọ̀ yìí òun fẹ́ kí kò ní jẹ́ pé mi nìkan ni mò ń sọ, kò ní jẹ́ pé mi nìkan ni mo máa wí. Gbogbo àwọn ọ̀dọ́ tá a wà nílé tá à ń pariwo yíyálà lọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò, yálà lọ́dọ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ jẹ́ ká sì mẹ̀dọ̀. Àwa méjà náà ẹ jẹ́ ká sì mẹ̀dọ̀. Níwọ̀n bá kéréje tó fẹ́ máa gbé ọ̀rọ̀ jáde, ẹ fi wọ́n lẹ̀ ná, kán máa bá lọ, kán máa fún wa ní information. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé erin méjì ló ń jà lọ́wọ́, tí koríko náà bá farabalẹ̀ á farako. Torí tójú ti rí dáadáa, òun ni mò ń sọ. Ká tó wá sọ tétí ti gbọ́. Ẹ gbọ́ mi yé? Ọ̀rọ̀ tèmi lórí ọ̀rọ̀ àwọn méjèèjì, torí pé àwa yìí á pé ọ̀pọ̀lọpọ̀ sákìyèsí nínú àwọn OPC pé ọ̀rọ̀ tí à ń sọ yìí kìí ṣe páwa là ń sọ síta, a fi ń kọ́ Ìbà Gani Adams lẹ́sẹ̀ ni. Ẹ̀yin ò mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ rí yìí, ọ̀rọ̀ tó ta kókó, ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè kóyàn sí ibi tí ò yẹ kó kóyàn sí. Àwọn nǹkan tá à ń sọ ó wà pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó lè àfẹ́tì àwọn ẹni yìí lọ́jọ́ iwájú. Torí ẹ̀ ni mo ṣe pariwo fún ọ̀pọ̀lọpọ̀ pé ẹ jẹ́ ká sì mẹ̀dọ̀, ká fèsì ibi tá à ń lọ. Ǹjẹ́ sásàsí Fúlàní la máa ló ń jà wá gangan ni? Àbẹ̀wò mi understand. Sásàsí àwọn ẹni yìí òun ló ń ṣe wá ní àbẹ̀wò níbi tí wọ́n ti ń jà lọ́wọ́. Ẹ má bínú sí mi, ó rẹra díẹ̀. Mo kàn ń lo agídí fi ṣe program ni. Ẹ má bínú. Níbi tí ìjà yìí ti ń lọ lọ́wọ́, tí mo fẹ́ kí gbogbo yín mọ̀, tí mo dẹ̀ fẹ́ kí ẹ farabalẹ̀ lé lórí, tó ti ń lọ lọ́wọ́ yìí, tíjà yìí ń lọ, ẹ jọ̀ọ́, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo yín mọ̀, tí è ṣe ọ̀rọ̀ àbí àní àbí nǹkan kan. Bíjà yìí ṣe ń lọ lọ́wọ́, tí ẹ dẹ̀ mọ̀, tí ẹ rí, ìjà tí è ṣeré, ó yẹ ká fèsì àwọn nǹkan míì. Nítorí pé ìjà tó ń lọ yìí, àwọn aráabí tí a pè láwọn Fúlàní, àwọn darandaran, bẹ́ẹ̀ làwọn ṣe ń ṣiṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tiwọn. Nǹkan bàjẹ́ lọ, à ń pàtẹ́wọ́ lójú kan. Nǹkan ṣubú lọ, a ronú pé níbo la fẹ́ gbà. Erin méjì ń jà, àwa tá a kù, a kó ẹ́nájì sínú ẹ̀.
iṣẹ́ tó yẹ ká pínra wa sí méjì ìyàwó mẹ́ta, ká mú ìdá kan ká fi síbì kan, kí àwa yìí ká wá fèsì ibi tó bá yẹ ká fèsì, kí ọ̀nà tá à ń tọ̀ kó má bàa wò ó, kí nǹkan kan mọ̀ pé bí wọ́n ṣe ń já àwọn ẹni yìí ò padà, kété pé ara wa ò sí níbi ọ̀rọ̀ tó ń lọ, ká máa fi apá kan máa bá ọ lọ, ká dẹ̀ máa fi gbogbo ara tó kù ká máa fi béèrè fún orílẹ̀-èdè. Ṣé àwọn ò rí bí nǹkan ṣe wọ́n ní dọ́là ti wálẹ̀, wọ́n lépo ti wálẹ̀, bọ́ adélé epo ẹ má bínú, adélé epo, iye tá a bá epo, iye tó wà níbi epo náà òun náà ló yí wà ń bẹ̀ o. Iye tó wà níbi epo òun ló wà ń bẹ̀. Ẹ gbọ́ mi, gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí a ṣiṣẹ́ lé lórí. Gbogbo bó ṣe ń lọ tí ó ń rúgbó tó ń ṣe gbogbo èyí sóhun la fẹ́ faradà, adẹ̀lá wà nílẹ̀ Nàìjíríà. Gbogbo ẹ̀ ń já sọ́tún, ó ń já sósì, àárọ̀rọ̀ sọ sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ táwọn èèyàn ò sọ̀rọ̀ sí, tí wọn ò jáde lé lórí, tí àwa dẹ̀ ń jẹ́ kó yé wọn pé ẹ̀rí yìí ọ̀rọ̀ tá a nídìí àti gbámú gbáǹkọ́gbìn ni. Fún gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn òní, nítorí pé ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó dákẹ́ rọ́rọ́ kò sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni Bá Gani Adams ó dákẹ́ rọ́rọ́ kò sọ̀rọ̀. Ẹ gbọ́ mi yé, ẹ mọ̀ pé n tó wà tó mú àgbà méjì tó dákẹ́ tó gẹ́ pé àwọn èèyàn ló ń fọ orí rẹ̀ síta. Ẹ mọ̀ bó nídìí, ẹ mọ̀ bí tó fẹ́ já sí. Arákùnrin kan náà jáde, bóyá ìjẹta ni, tó jẹ́ nínú OPC. Ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí òun náà tún sọ, ọ̀ràn ló tún fi dálẹ̀. Àwáwí ọ̀rọ̀ àwọn nǹkan yìí tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan téèyàn ń rí, ó jẹ́ nǹkan ọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ téèyàn ń gbọ́. Ó jẹ́ kàyéfì ọ̀rọ̀ fún mi, nẹ́tíwọ̀kì yẹn bad gan. Tí a bá wí ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ló tá a wà, ó yẹ ká mú un ṣinṣin. Ibi tá à ń lọ ó yẹ ká mú un ṣinṣin. Gbogbo àwọn nǹkan yìí àrònú sí, àgbé nǹkan mìíràn náà. Ẹ fi àwọn ẹni tó yanjú ọ̀rọ̀, olóyè Sunday ọmọ Adéyẹmọ àti Bá Gani Adams, ẹ fi wọ́n sílẹ̀ kán máa yanjú ẹ̀ nìṣó. Ẹ gbọ́ mi yé, ẹ fi wọ́n sílẹ̀ kán máa yanjú ẹ̀. Ẹ jẹ́ káwa mú tó bá yẹ ká gbámú, ẹ jẹ́ káwa tẹ̀lé tó bá yẹ ká tẹ̀lé. Gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa. Kí ló kù? Ọ̀nà wo la lè gbà tí ò ní fi di pé àwọn nǹkan yìí ń dá wa dúró? Báwo náà ṣe ń pa èèyàn lọ́tùn tí wọ́n ń pààyàn lósì tí a dẹ̀ wá nǹkan ṣe sí? Mo ṣe fídíò kan níjọ́wọ́ tí àwọn ìlú tí wọ́n fún wọn ní gbèdéke. Kí ni Yorùbá, kí ni àwọn lọ́balọ́ba ṣe sí? Ẹ̀yin ọba àwọn nǹkan yìí lò, kí ni tẹ́ ẹ ṣe sí? Àwọn gómìnà ilẹ̀ Yorùbá ní òrí pàtó, àbí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mi ò tí ì rí pàtó nǹkan kan tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí gangan. Mi ò tí ì rí nǹkan kan pàtó tó ń lọ lórí ọ̀rọ̀ yìí, torí ń tá à ń sọ yìí kì í ṣe pé àbí bóyá torí nǹkan kan. Ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ tá à ń ṣe. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. Torí èní kọ́, torí ọ̀la ni gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́tùn tó ṣẹlẹ̀ lósì yìí. Kí la fẹ́ ṣe sí? Inú àwọn Fúlàní ń dùn, wọ́n ń jó wọ́n ń yọ̀ pé àṣàsí àwọn ràn wá. Ẹ̀yin jagunjagun ilẹ̀ Yorùbá,
ẹ̀yin tó jẹ́ pé ẹni kan tẹ ní nǹkan náà tẹ ní fún dáadáa, níbo lẹ wà, níbo lẹ dúró sí gangan. Ọ̀rọ̀ yìí ó ń tojú sú mi bọ̀, tó jẹ́ pé kí ló dé tí a ṣe fọwọ́ lẹ́rán tá a sọ̀rọ̀, kí ló dé, kí ni tó mú wa tá a gbìyànjú pé ibi tá a lọ lélẹ́yìí. Gbogbo àwọn nǹkan ìyá dákẹ́ aláṣọ̀rọ̀ à ń wòran, à ń tanra wa ni, àwọn kọ̀ọ̀kan tó yẹ kó tó sọ̀rọ̀ a rí nínú àwọn nǹkan míì tá a rí lóríṣiríṣi tí ó jẹ́ pé wọ́n kàn wò níran. Ẹ̀yin pastors, ẹ̀yin àfáà, ẹ̀yin wòlíì, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìkan, kí lẹ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gbogbo wọn lẹ nífẹ̀ẹ́ sí. Ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó tíìkì ni, ọ̀rọ̀ tó dẹ̀ ta kókó ni, tí mo fẹ́ kí gbogbo wa mọ̀. Ilẹ̀ Yorùbá ń dàrú, mi sọ Nàìjíríà, ilẹ̀ Yorùbá ń dùrùdù. Ẹ bọ́ sí chọ́ọ̀chì, ẹ bẹ̀ sí pàtẹ́wọ́ fún orílẹ̀-èdè tí ó tẹ̀síwájú. Ẹ bọ́ síta ẹni ká máa ṣe I pray for Nigeria lọ́dún mélòó. Pray tá a pray láti ìgbà táwa ti gbọ́njú láti 1980 something tá a ti gbọ́njú dáadáa, tá a ti mọ̀ tó yàtọ̀ sósì. À pray for Nigeria tó dẹ̀ ń fàfà sẹ́yìn. Orílẹ̀-èdè tá a là ń pray fún tí ó tẹ̀síwájú. A mọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ ṣiṣẹ́, bọ̀ àwọn tó wà ń bẹ̀ ò lè jẹ́ kí wọ́n ṣe. Nǹkan tí bàbá Tinubu ra wọlé lọ́wọ́ yìí, òun ni ààrẹ Yar'Adua ra wọlé tí wọ́n padà kú. Mi ò gbàdúrà kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kú, bọ̀ ó tọ̀rọ̀ korò. Èmi tí mo sọ̀rọ̀ yìí pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì. Nàìjíríà ò lè ṣe kí ni mọ́, kò lè wọ́ọ̀kì mọ́. Bẹ́ẹ̀ ni, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Orílẹ̀-èdè yìí ó ti mẹ́hẹ débi pé ó ti ju nǹkan tó jẹ́ pé ń tá a máa rò lérò lọ. Ẹ wò ó, ìmọ̀ràn tí máa fún wa ni pé ọ̀nà tí a máa gbà, báwo la ti fẹ́ ṣe é, níbo gangan là ń lọ, níbo la kọjú sí, kí ló ń ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè. Àwọn lọ́balọ́ba ní tí ì rí nǹkan tí wọ́n gbé yẹ̀wò lé lórí. Mi tí ì rí tí wọ́n fẹ́ ṣe tó jẹ́ pàtó lórí ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn nǹkan yìí mo rí pé wọ́n tẹ̀síwájú lórí ẹ̀. Gbogbo àwọn nǹkan yìí mo rí pé gbogbo tí mò ń rí ó ń happen lóríṣiríṣi lọ́tùn lósì. Gbogbo ẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi wá ń ṣẹlẹ̀ lọ́tùn, ó ń ṣẹlẹ̀ lósì, ó ń ṣẹlẹ̀ káàkiri. Ẹ rí i pé ìdí tí mi ò ṣe díà àbí láti sọ̀rọ̀ dáadáa ni pé Ọlọ́run má jẹ́ kó rẹ̀yàn. Ẹ gbọ́ mi yé, torí kó tẹ̀ mí. Èrí tẹ̀ ń rí mi, ẹ máa mọ̀ pé ó dà pé ara ẹni ìṣẹ̀ṣẹ̀ ń ṣe ni, ó rẹra díẹ̀. Wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run jẹ́ kó ju bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó, ìtẹ̀síwájú ní orílẹ̀-èdè Yorùbá àwọn la fẹ́. Kí ni ọ̀nà àbáyọ, ọ̀nà wo la lè gbà? Àfi kó jẹ́ pé a dìde kíákíá láti rí pé ká fi ìfẹ́ lò. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, yálà inú OPC ni, yálà inú Àgbẹ̀kọ̀yà ni, yálà inú Àmọ̀tẹ́kùn ni, àbí fìjìláńtẹ́ káàkiri, mo rọ̀ wá, mo bẹ̀ wá o, ẹ jẹ́ ká sora wa ká dọ̀kan.
ẹ jẹ́ kí á ṣe kí ni o ká sora wa ká dọ̀kan. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ìgbà ló ń pariwo ìfẹ́, ìṣọ̀kan ìṣọ̀kan lọmọ Adéyẹmọ ń pa. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ń pariwo lọ́tún ó ń pariwo lósì wípé ká bára wa lò ìfẹ́, ẹ jẹ́ ká parapọ̀ ká di ìfẹ́ parapọ̀. Ọmọ Adéyẹmọ ó parapọ̀ láti jẹ́ ká kóra wa jọ ká lè ṣẹ́gun tó ń jà wá. Ogun ilé ó ti ń jà wá. Ẹ jẹ́ n sọ fún yín, ọ̀rọ̀ yìí mo yìí máa wá sọ̀rọ̀ lé lórí. Ogun Yorùbá là ń jà lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, ogun Yorùbá ta ló fẹ́ dé òun là ń jà lọ́wọ́ yìí o. Ogun Yorùbá òun là ń jà yìí, Yorùbá sí Yorùbá. Ẹ gbọ́, ogun Yorùbá sí Yorùbá là ń jà lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká wá bó ṣe máa tán. Ogun Yorùbá sí Yorùbá ó lágbára. Mo sọ̀rọ̀ kan níjọ́ kan, mo ní wípé tí wọ́n bá sọ pé ogun à ń jagun wọ̀, ó lè jogun lé lọ tí wọ́n ò jagbọ́. Ogun ilé, ogun ìdílé leléyìí, òun lógun Yorùbá sí Yorùbá. Kìí ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a sọ pé bóyá bákan à ń ṣe ìlara, à ń ṣàbòsí ara ẹni. La ilaha illallah. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ, ẹ jẹ́ ká mọ ibi tá a fẹ́ dé, torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ tá a sọ pé a dákẹ́ lé lórí. Bẹ́ẹ̀ ni, ogun tó wà nílẹ̀ yìí, ogun tó jẹ́ pé a lè dákẹ́ lé lórí ni. Ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀sẹ̀ yìí, ọ̀rọ̀ tó jẹ́ pé a ní máa wò ní àárín. That's my own no. Ẹ jẹ́ ká mọ ibi tá a lọ. Ọ̀tá ń gbógun, ọ̀tá ń dìstẹ̀, gbogbo bó ṣe wù kó ṣe rí, gbogbo bó ṣe wù kó ṣe lọ. Ẹ jẹ́ ká fèsì tó bá yẹ ká fèsì o. Ẹ jẹ́ ká tẹ̀lé tó bá yẹ ká tẹ̀lé, torí pé kò sí nǹkan kan tó le jù nínú ayé tí a ní sọ pé bóyá kìíní kankan. Ẹ bá mi share ètò yìí. Àwa jókòó, àwa ń bára wa jà. Àwa ṣe rí gbogbo tí mo rí yìí, ìjà fashion. Ẹ gbọ́ mi yé, gbogbo tèmi rí o, ìjà fashion ni tí mo rí. Ohun tèmi rí, ìjà kí ni o? Ìjà fashion. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, ìjà fashion ni. Ẹ jẹ́ ká gbé ìjà fashion lẹ̀, ẹ jẹ́ ká lo ìrẹ́pọ̀. Ẹ jẹ́ ká lo ìrẹ́pọ̀, ẹ jẹ́ ká dẹyẹ ọ̀kan, ẹ jẹ́ ká dúró bó bá ṣe ká ṣe dúró. Kí ni tá à ń bára wa jà lé lórí? Kí ni tó ń ṣẹlẹ̀ gangan? À ń jàjà lágbájá, à ń jàjà tàmẹ̀dò, sóhun gangan ló ń ṣe wá ni. Kí ló dé tá a rórí ara wa pé ìjà fashion lélẹ́yìí tó ń ṣẹlẹ̀ yìí? Àwọn kan Gani Adams ní ó ti ṣe pá gan, wọ́n ti jagun, wọ́n ti ṣe kinní kan, ẹnìkan wá dé lọ́sàn-án gan, òun wá fẹ́ jáde, ó fẹ́ ṣàwo. Kí ló ń ṣe wá? Ọ̀tọ̀ọ̀tọ̀ láyé, ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá ṣe fi rán kálukú. Oyè lágbájá kò dí ti tàmẹ̀dò lọ́wọ́. Ẹnìkan ò lè dá ṣe láyé fá àbàdà, kò sí bó ṣe lè ṣe. Irọ́ lórí irọ́ ni, ẹnìkan ò lè dá ṣe. Ẹnìkan ò lè ṣe kí ni o, kò lè dá ṣe. Irọ́ fá àbàdà ni. Ẹnìkan ò lè sọ pé òun nìkan lòun wà bẹ́ẹ̀ láyé, torí pé oyè yìí ò jọra wọn. O ò lè fi ọba kó fi wé ìjòyè. O ò dẹ̀ lè fi first class ọba. Ẹ gbọ́, first class ọba o ò lè fi wé second class. First class tí wọ́n wá wà yẹn, ẹlòmíì náà ń bọ̀ níbẹ̀. First class pọ̀ káàkiri. Aláàfin Ọ̀yọ́ tí wọ́n jẹ́ first class, bẹ́ẹ̀ ni o ò tún lè fi wé first class Olúfẹ̀, ọba Ifẹ̀. Ẹ gbọ́, bó ṣe pé ó ní bó ṣe ṣẹ̀ wá, bó ṣe lágbára tí wọ́n dì kaka. Mo fẹ́ kí gbogbo ìyàwó nǹkan yìí máa yé gbogbo wa.
kí ni tá à ń ja ìjà agbára, ìjà kínní kan, ìjà ṣe igbá kan, kí là ń jà lé lórí fún? Tá à dẹ̀ fókọ́sì ibi tá à ń lọ, tá à sí kí ni o, tá à fókọ́sì, tá à ronú ara wa. Wọ́n ti ẹ̀yìn jagun, wọ́n ti wájú jagun àdógún, wọ́n ti ẹ̀gbẹ́. Wọ́n ti gbogbo ẹ̀ jagun. Gbogbo àwọn nǹkan yìí wọ́n ti jagun. Gbogbo àwọn nǹkan yìí àwa ń wò, a sọ̀rọ̀. Àwa sì kí ni o, a sọ̀rọ̀. Gbogbo ogun wọlé tọ̀ wá lọ́tùn, ó ń wọlé tọ̀ wá lósì. Adákẹ́. Àwọn Aláàfin Ọ̀ọ̀nìrìṣà, Ọ̀jájá, gbogbo àwọn nǹkan yìí jẹ́ kí lẹ rí ṣe sí. Àwa máa sọ tiwa, á dẹ̀ jẹ́ kó máa yé yín. Gbogbo tó ń ṣẹlẹ̀, mo rí pé à ń wò pé báwo ló ṣe ń lọ. Òótọ́ ọ̀rọ̀ ó korò, ìbẹ́ta kẹjẹ ká kọjú síbi tá à ń lọ. Àwa máa sọ tó ń jẹ́ pàtó ọ̀rọ̀ yìí. Mo kí yín brọ́dà mi Ìdòwú èkè, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Kí ni tá à ń jà lé lórí gangan? Torí ẹ̀ mo ṣe rọ gbogbo mídíà pé ibi tí koríko méjì bá ti ń jà, àbí ibi tí erin méjì bá ti ń jà, koríko bẹ̀ á máa ṣe kí ni o, á máa nípa lára. Àwọn nǹkan yìí ni mo fi pè wípé ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ. Torí ẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe kàyéfì fún wa. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nílé lóko lájò lẹ́yìn odi, mi mọ̀ túmọ̀ tí àwa ń jà táwọn gbogbo. Ẹni méjì tó ń jà yìí tẹ́yìn ò fura lé lórí, tí ó bá di pé ó di nǹkan tán, àṣírí ọ̀rọ̀ ni. Akànlé àkọ́kọ́ erin ni. Erin àwọn méjèèjì. Erin tó dẹ̀ ní ìfọ̀n ni, àwọn erin tó lágbára ni. Ẹ jẹ́ ká sì pin ẹ̀dọ̀. Ẹ jẹ́ ká tètè fèsì tó yẹ ká fèsì. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Torí pé mo pariwo kọ́rọ̀ yìí tó di báyìí, mo sọ̀rọ̀ kó tó di báyìí. Torí wípé ó yé yín o. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ tètè ṣègbìyànjú kí ẹ gbé àwọn èèyàn míì náà jáde. Ẹ pe àwọn alágbára míì, ẹ tún pè wọ́n jáde kí wọ́n kún àwọn tó wà nílẹ̀ láti lè jàjà yìí. Torí pé mo rí i pé a mọ̀ bí tá à ń lọ. Orílẹ̀-èdè Yorùbá ló gbé èmi lógún lèmi ṣe ń sọ ọ̀rọ̀. Orílẹ̀-èdè Yorùbá òun ló ṣe pàtàkì fún mi, òun mo ṣe ń sọ̀rọ̀. Àwa dẹ̀ ní a nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ, tòótọ́ a nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, bọ̀ kìí ṣe torí ọmọ Adéyẹmọ la ṣe ń jà fúnlẹ̀ Yorùbá o. Àwa ò dẹ̀ kí ń ṣàbòsí ọmọ Adéyẹmọ. Ẹ gbọ́, torí pé àtijọ́ jẹ, àtijọ́ mu. Bàbá mi ni, ẹ̀gbọ́n mi ni, oríkì kan tó lájọ ń jẹ́. Ẹ gbọ́ mi yé. Àṣírí ọ̀rọ̀ ni màá jẹ́ kẹ́ ẹ mọ̀. Torí tí ó bá jẹ́ òótọ́ àwa máa sọ. Kìí ṣe torí ọmọ Adéyẹmọ la ṣe ń béèrè fún orílẹ̀-èdè Yorùbá. Ọmọ Adéyẹmọ ń jà fún ìrandíran rẹ̀ àti ìran ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà làwa náà ń jà fún. Torí ẹ̀ a rí pé ẹni tó jẹ́ pé ó ti tọ́, ó sì tẹ̀lé, òun la sì tẹ̀lé, ó sì gbà fún, òun la sì gbà fún, torí bó ṣe gbé dání. Tá a dẹ̀ ń tẹ̀lé, a dẹ̀ ń wò bóyá ó máa ṣe mistake, bóyá ó máa ṣe gbá. Bẹ́ẹ̀ náà la sì rí pé bó ṣe ń lọ náà ló ṣe ń lọ. Ẹni tá a súnmọ́ ni. Even Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ tó jẹ́ Ìbà Gani Adams. A wà pẹ̀lú wọn láìmọye ìgbà, a súnmọ́ wọn. Nígbà yẹn, mi ì sọ sí wọn. Nígbà yẹn,
torí ẹ̀ kò sí ní tá a fẹ́ ṣe fọ́lọ́run. Ẹ gbọ́, kò sí ní tá a fẹ́ ṣe kí ni o, tá a fẹ́ ṣe fọ́lọ́run. Ọlọ́run ọba nìkan ló lè kó wa yọ nínú àwọn tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ jẹ́ ká máa tá à ń ṣe. Orílẹ̀-èdè Yorùbá kò ní sí fàsẹ́yìn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ jẹ́ kí gbogbo wa fi ìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ kí gbogbo wa fi èdè ṣọ̀kan. Mr. Peter Ọládélé mo kí yín. Bẹ́ẹ̀ ni, no going back ni. Ìmọ̀ ṣọ̀kan yìí gangan òun la nídìí nínú ayé. Ẹ jẹ́ ká fi ìmọ̀ sí ọ̀kan. Ẹ gbọ́ mi yé, ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ní ìmọ̀ràn tí ẹ fẹ́ gba gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àbí bóyá níbi tí a kó lọ. Ń bọ̀. Ń bọ̀ o, ẹ má bínú. WhatsApp number mi òun lè ẹ lè pín, ẹ lè kún wa lórí ètò láti pè wá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé, mo dúpẹ́ lọ́wọ́ àwọn kan, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ wà lórí program mi pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ torí mo pariwo ní láti last year tí wọ́n pariwo pé mo ní iṣu lé, mo ní iṣu gbá, mo ní iṣu kankan, mo pariwo bọ́ mo wá dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ pé àdúró ti pé ẹ̀ ń wò mí torí mo wá sọ lórí program bọ́ mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi kan látòrí program mi Mrs. Dada, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ Masbi TV, Masbi, mo dúpẹ́ lọ́wọ́ yín ládùúgbò títẹ̀ jẹ́ kí èjìká kásìkò bọ́ lójìká. Bẹ́ẹ̀ náà mo dúpẹ́ látara Masbi, mo dúpẹ́ lọ́wọ́ Yèyé Dára Kòwé, mo dúpẹ́ lọ́wọ́ àwọn fáàsì wọn tí wọ́n dúró tì mí nígbà tí mo ní ilé tó gbé wọn padà wọ ilé náà fẹ́ pé wọn jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí mi. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni yìí, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Òṣànlá TV, àwọn náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà, wọn jẹ́ kó mo dúpẹ́ lọ́wọ́ Mrs. Jọkẹ́ náà, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aládùúró tì yín, mo dúpẹ́. Àánú Ọlọ́run máa bá yín, orí Ọlọ́run máa dùn gbogbo yín pátá ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ibẹ̀ náà mo ti wà ní inú ibi tí wọ́n jẹ́ kí n forí pamọ́ sílé ní ibi tí mo gbà, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ti rí ibẹ̀ ní ẹ rí pé ibẹ̀ yẹn inú ibẹ̀ ní so ẹ rí pé kò tí ì sí kankan ní ibẹ̀, sí kankan bẹ̀ kò sí kankan. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá níbi ibẹ̀ náà, mo dúpẹ́ pé mo ti wà nínú ibẹ̀ pẹ̀lú ọmọ àti ìyàwó àtàkìní ibi tá a kú wà kí la tó fẹ́ máa ṣe, a change location, a change everything but kí la fẹ́ gbé ṣe, kí la fẹ́ máa ṣe. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọlọ́run ọba láàánú ọba tó ń ṣoore fún mi kò ní bá mi fi yín sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bóyá ẹ wá ní sọ́pọ́tì kan àbí méjì láti ṣe fún wa àbí nǹkan kan mo fi Ọlọ́run ọba Elédùmarè ọba tó láyé tó jẹ́ pé ó tún fẹ́ ṣe ìrànlọ́wọ́ abẹ́fẹ́ ṣe méjì mẹ́ta kan tẹ́ fẹ́ fi ràn wá lọ́wọ́ lé lórí Ọlọ́run ọba náà kò ní dààmú yín, kò ní fi aburú tó kéré kankan kò ní fi ṣe yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni torí pé àwọn tí mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀, mo dúpẹ́ àwọn ní tí mo dúpẹ́ lé lórí, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá láti tó ti bẹ̀rẹ̀ débi tó pin. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run bá mi ò ní fi yín sílẹ̀ o, bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ yín, mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó bá ti wá fẹ́ pé àbí ẹ tún fẹ́ support fún àwọn nǹkan méjì sí mẹ́ta orí adé Adébọ́lá aka Àlùkà tí fẹ́ fi ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ẹ lè pè mí màá pẹ́ni, ẹ lè pè mí
ní ìgbàkígbà tí ẹ pè mí nígbàkígbà. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín kí ẹ dẹ̀ ṣe àlékún, torí ọpẹ́ tí mo dú lọ́wọ́ Masbi ó pọ̀ púpọ̀, wàláì ó pọ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn aládùúró tì mí. Mo dúpẹ́ iye dára, àṣírí ò ní tú, ayé ò ní bàjẹ́ o. Wàá máa rí náà, wàá máa rí lò, torí gbogbo múnimúni ayé wọn ní mú ọ, gbogbo àwọn alásàsí wọn ní rí ẹ mú ọ, pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Gbogbo ẹni tó ní kó kú àbí tó ń robi sí ẹni yìí dára, Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kí wọ́n rí nǹkan kan gbé sí, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹni tó wá ń lépa ẹ̀ kiri tó jẹ́ pé wọ́n ní àfi káwọn ọ̀rẹ́ mi ẹ̀ gbà, Ọlọ́run ọba ò ní fún wọn sí tọmọtọmọ. Ọlọ́run ọba kò ní jẹ́ kí wọ́n rí ẹ pa, wọn ní rí kankan ṣe sí ẹ, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kí wọ́n sá lóògùn. Bẹ́ẹ̀ náà ni mo ṣe fún Masbi bẹ́ẹ̀, mo ṣe fún Sàlá, mo ṣe fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko. Mo ṣe fún yín. Àánú Ọlọ́run máa dé bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run, nílé lóko lájò. Àánú Ọlọ́run máa dé bá yín ni. Nọ́mbà náà ni àti account number, òun náà ni mo fi síbẹ̀. Gbogbo ẹni tó bá ti pé ẹ fẹ́ support wa, mo fi Ọlọ́run ọba Elédùmarè tó láyé tó lọ́run, mo fi bẹ̀ yín. Account number wa òun náà nìyẹn ní orí ètò. Bóyá ẹ ní nǹkan, gbígbà tí mo ní pé ibi tí wọ́n ayé mo fẹ́ set studio gbogbo ẹ̀ àfẹ́sí bẹ́ẹ̀ náà, àmọ́ láti set ibi tá a wà náà, ẹ jọ̀ọ́ gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá fẹ́ ṣe fún àbúrò yín, ọmọ yín tẹ́ fẹ́ ṣe fún, mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé mo fi bẹ̀ yín. Àṣírí yín ò ní tú nígbà gbogbo, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bá a ṣe ń rí yín náà nínú wa sí ń dùn, torí pé ẹ̀yin náà ni ẹ̀ ń gbé wa, ẹ̀yin náà ni ẹ̀ ń kún wa, ẹ̀yin náà là ń rí. Ẹ jọ̀ọ́ ẹ lè gbogbo ní tẹ́ bá fẹ́ ṣe fún wa ó kéré, even ìbá sí 1000, kò sí ṣáàbì tí mo wà yìí, kò sí kankan. Gbogbo ẹni tí wọ́n ti wo gbogbo ẹ mọ́ ibi tí a sì kí ni o, níbi tí à ń gbé níbẹ̀. Bọ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, even bó ti di pé ó tẹra, ó rẹ́ mi gan, bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àlàáfíà. Lánàá tí mo bá fẹ́ ní kẹ́ wò ó, mo ìgbà trip mẹ́rin títí wọlé ta wà lánàá. Èmi náà mo dìde láàárọ̀ yìí, mo dúpẹ́ f'Ọlọ́run. Láti ìgbà tí mo ti wà, tí mo ti sick, mo dúpẹ́. Torí tí mo bá ní kí n sọ, ó lè ní tó fà tó tọ́. Bọ̀ nínú àwọn kì í ṣe ọ̀rọ̀ bí, kì í ti gbogbo nǹkan àṣírí náà tó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ẹ máa sọ. Bọ̀ mo dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè ọba tó láyé. Mo dúpẹ́ fún ẹ̀yin màmá mi. Tẹ́ bá fẹ́ pè mí sórí aago, tẹ́ fẹ́ bá mi dá sétò, ọ̀ ẹ fẹ́ polówó ọjà ni, bóyá ẹ fẹ́ fún wa ní ìmọ̀ràn ni, ẹ lè pè mí sórí nọ́mbà yìí 08083892558 sí WhatsApp nọ́mbà mi. Bẹ́ẹ̀ ni ẹ lè pè mí. Ní gbogbo ẹ̀yin olólùfẹ́ Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV, ẹ jọ̀ọ́ gbogbo yín ẹ tún bá mi dúpẹ́ lọ́wọ́ Ìyè Dára pẹ̀lú àwọn fans wọn. Wọ́n dúró tì mí, Masbi dúró tì mí. Bẹ́ẹ̀ náà ni Òsánlá TV, wọ́n dúró. Bẹ́ẹ̀ ni wọ́n dúró. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àkàlàmọ̀gbò ohun àṣà àti ṣe, torí lára àwọn májèkú bàjẹ́ ni tí wọ́n lójú àánú lójú. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn láti ṣe fún nígbà tí wọ́n ní ṣòro, ọ̀pọ̀ èèyàn làwa náà dúró tì nígbà tí wọ́n ní ṣòro. Torí ẹ̀ ni mo ṣe dúpẹ́ f'Ọlọ́run pé Ọlọ́run ọba ọ̀dọ̀ ẹni tá wá rò, àwọn bí tá rokùn orí sí, ẹ má gbogbo tí ẹ bá rokùn orí sí gbà mí, o lè má rò rí gbà ń bẹ̀ o. Ibi tí mi ò rokùn orí sí ni mo ti wá rí gbà. Mo dúpẹ́ f'Ọlọ́run, torí gbogbo bí tá a ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, ó tọ̀nà ẹlòmíì dáhùn, ó tọ̀nà mi dáhùn. Bẹ́ẹ̀ ni bọ̀ Ọlọ́run ọba láàánú kò ní fi wá sílẹ̀. Nígbà tá a bá nídìí nǹkan tó ṣe pàtàkì nígbésí ayé wa, Ọlọ́run ọba láàánú á bá wa máa ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ọba mi òkè kò ní fi wá sílẹ̀. Èmi náà kì í ṣe ẹni tó ń tọrọ. Ẹni bá rántí dáadáa tó wo ibi tí mo ti bẹ̀rẹ̀, á
a mọ̀ pé ẹni tó ní fọ̀n níwọ̀nba lè kanna ni torí àwa náà dúpẹ́ fọlọ́run nígbà náà a ní tá à ń wá sì máa lórí struggle yìí a ní iṣẹ́ alọ́kadà tó pọ̀ a dẹ̀ tún ra ọ̀kadà fihàn ní struggle àtúnṣe fara ṣe fáàgò nígbà náà kò sí tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ dá tí wọ́n ní filẹ̀ kì í ṣe kékeré ibi tẹ́lẹ̀ òní ìgbà tó wà ní diaspora bá ti ń dá $50 máa dá $100,000 nígbà yẹn àmọ́ kì í ṣe pé bóyá torí nǹkan kan iṣẹ́ tó yẹ kí n ṣe lórí ìran mi mò ń ṣe ìgbìyànjú tó yẹ kí n ṣe lórí ìran mi ni mò ń gbìyànjú mo fi ara ṣe mo fi apá ṣe mo tún jáde tán débi pé àti wọgbó àti ṣe kíní o àti gba àwọn èèyàn kúrò nínú wàhálà bò mo dúpẹ́ fọlọ́run mi pé ẹ̀mí mi bọ́ sí i àti rí challenges tó pọ̀ nínú ẹ̀ a kọ owó tá a ní nígbà yẹn tó fi dìbò lọ ọ̀pọ̀ èèyàn náà ṣe kọ́kàn tó jẹ́ pé àmọ́ bí wọ́n ṣe ti gbá àwọn tó wà ní diaspora wà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ni wípé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àìtúndúró dè ní bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ aládékun ọmọ ládé torí tó bá ti pé orúkọ mi ò dáa orúkọ mi ti bàjẹ́ ni bàbá mi àti sọ fún wa bẹ́ẹ̀ ni torí pé ọ̀pọ̀ àwọn èèyàn ti dúró pé eléyìí kẹ ẹ lọ béèrè a kì í ṣe tèmi tójó tó ti pẹ́ ni tá a dẹ̀ ń bọ̀ tá a dẹ̀ ń gbé bọ̀ pẹ̀lú àwọn tá a mọ̀ pé wọ́n dúró re tá a dẹ̀ fẹ́ra wálẹ̀ tá a dẹ̀ tún dúró dè ní ọpẹ́ ní fọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín fans mi mo dúpẹ́ bọ̀ ẹ má jẹ́ kójú tó wá tì mí ẹ má jẹ́ kójú tì mí ẹ dákun mo bẹ̀ yín mo rọ̀ yín ni account number náà mo fi sí orí ètò yẹn Yusuf Lukman Adébọ́lá First Bank ní 31 48 78 82 14 31 48 78 82 14 bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ gbogbo ń tẹ́ bá lágbára báyìí 1,500 gbogbo tó bá wù yín ọlọ́run bọba lánàá máa bá mi pèsè sápò yín máa bá mi ràn yín lọ́wọ́ láti sọ́pọ́tì Orí Adé Adébọ́lá láti sọ́pọ́tì prógrámù mi láti sọ́pọ́tì ìtẹ̀síwájú nínú àwọn ìrìn àjò mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí mo ti wá sọ lẹ́ẹ̀kan wípé ẹ má jẹ́ ká jáfara lórí àwọn nǹkan tá à ń ṣe lórí àwọn nǹkan tí a ń ṣe ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Yorùbá lórí Yorùbá nation ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ má jẹ́ ká ṣubú ara ẹ má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó fà wá sẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká rí pé ibi tá à ń lọ òun la tẹ̀lé ẹ má jẹ́ kó jẹ́ pé àwọn èèyàn distract wa ẹ jọ̀ọ́ gbogbo tó ṣẹlẹ̀ àmọ́ pé tó lágbára ni bọ̀ ẹ jẹ́ ká tún bọ̀ múra sí bí a ṣe ń lọ ọlọ́run bọba láàánú kò ní fi wá sílẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di bẹ́ẹ̀ ni gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún aya ọlọ́run bọba tó láyé ọba tó lu gbogbo tó dẹ̀ sí ohun kò ní fi í sílẹ̀ nígbà gbogbo bẹ́ẹ̀ ni owó ẹ̀mí tẹ́ fi ń tọrọ àdúrà gẹ́gẹ́ mo ti sọ ẹ ní fi gbọ́mọ sí tẹ́ fi ń kawó ẹ ní fi gbọ́mọ sí wọn ní gbé àwọn yín wá dìbàdìbà láti ibi tí wọ́n bá wà kí wọ́n gbókùn wọn wálé ọlọ́run bá omi síbẹ̀ àwọn ọmọ yín máa wálé láti wá fi orí lọ yín láti wá gbórí wá ka yín mọ́lé ní pẹ̀lú àṣẹ ọlọ́run ẹnikẹ́ni tó bá ní ẹ̀ní jèrè ọmọ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹni ìyẹn kò ní dalẹ̀ ẹnikẹ́ni tó bá ń wá sùn gbogbo ẹ̀yin fáǹsì mi pátápátá àti fáǹsì yìí dára ní o àti ti masbi ní o gbogbo yín pátápátá gbogbo ẹnikẹ́ni tó bá ń wá sùn gbogbo yín bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run bọba láàánú ẹni náà inú ìnira ló máa wà pẹ̀lú àṣẹ ọlọ́run kò ní rójú ráyè láti lè bá tòun ní jẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run oore ó máa kàn yín ọlá ó máa kàn yín àṣírí bíbò á máa kàn yín ẹ wá ní fojú sunkún ọmọ nígbà gbogbo tẹ́ ti wá tọrọ lọ́wọ́ ọlọ́run tẹ́ ti béèrè níwájú ọlọ́run tẹ́ ti béèrè lọ́tún tẹ́ béèrè lósì pẹ̀lú àṣẹ ọlọ́run aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín la hawla wala quwwata illa billahi al-azim mo kí mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé gan nílé lóko lájò lẹ́yìn odi.